ṣe ẹ bá àná fẹ́ yìnbọn ẹ jẹ́ ká lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀. Olóyè Sunday Igboho ti já gudugbẹ̀ ọ̀rọ̀ lulẹ̀. Olóyè Sunday Igboho ṣàlàyé báyìí wípé òun ó dárúkọ gbogbo àwọn olóṣèlú tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó wáyé. Gẹ́gẹ́ bí Olóyè Sunday Igboho ti wí, ògbóǹtarìgì ojúlówó ọmọ Yorùbá ni òtẹ́ koríko tanyanrìn fún dàìdàìn, òtẹ́ òkúta kóró sinrin. Sunday Adéyẹmọ, ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Igboho Òòṣà, ni ló ti sọ̀rọ̀ jáde lónìí yìí ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2026. Ó ṣàlàyé wípé gbogbo àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ilé ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo wọn lòun mọ̀, òun sì ṣetán báyìí tí wọn ò bá ṣe wí agbẹjẹ́mọ́wọ́ láti fi orúkọ wọn léde gẹ́gẹ́ bí ajá fún ẹ̀tọ́ ìran Yorùbá ní gẹ́gẹ́ bó ṣe wí. Ìyẹn Olóyè Sunday Adéyẹmọ ó ṣàlàyé wípé gbogbo àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà ni òun yóò fi orúkọ wọn léde láìpẹ́. Olóyè Sunday Igboho ni ó ń bá ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ papọ̀, èyí tí ààrẹ àwọn akẹ́kọ̀ọ́ tó kó wọn sòdí lọ sí ilé Olóyè Sunday Igboho tó wà ní Sókà ní ìlú Ìbàdàn. Àwọn akẹ́kọ̀ọ́ náà ni Akíntẹ́yẹ Babátúndé ló léwájú wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀, Olóyè Sunday Igboho ṣàlàyé pé òun ti ṣáájú fi ara òun kalẹ̀ láti rú gbogbo àwọn agbésùmọ̀mí tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ yìí gbé, láti rú wọn jáde nínú igbó tí ìjọba ò sì tí ì fi ọwọ́ sí. Nínú fọ́nrán fídíò kan tí Wisdom TV tí wọ́n fi fọ́nrán fídíò ọ̀hún jáde kó tó di pé ìwé ìròyìn Punch wọ́n ṣẹ̀rí gbé, ó ṣàlàyé pé ṣe bí èèyàn ni àwọn agbésùmọ̀mí yìí, inú igbó ni wọ́n sì farasin kò sí, òun ò wọnú igbó lọ, òun yóò sì rú wọn jáde bí ìgbà tí àwọn ọdẹ tí wọ́n rú ẹran jáde nínú igbó. Ó ṣàlàyé síwájú sí wípé èmi eléyìí wọn ò béèrè owó lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ṣùgbọ́n gómìnà ò tí ì fi ọwọ́ sí ọ̀rọ̀ náà láti rú àwọn agbésùmọ̀mí tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí wọn gbé. Nínú ọ̀rọ̀ Olóyè Sunday Igboho ó tẹ̀síwájú pé òun ti ṣetán o, ní kété tí wọ́n bá ti yọ̀ǹda fún òun ò wọnú igbó lọ, kódà gan pẹ̀lú òun yóò sì rú gbogbo àwọn ènìyàn náà jáde. Olóyè Sunday Igboho ṣàlàyé pé bí àwọn olóṣèlú kan bí wọ́n ṣe nígbà ìṣèjọba ààrẹ Goodluck Ebele Jonathan rèé tó jẹ́ pé wọn ò jẹ́ kó rí ìjọba rẹ̀ ṣe gbádùn, bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣe yìí o sí ìjọba ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Fún ìdí èyí tí àwọn olóṣèlú ọ̀hún ò bá so ewé agbẹjẹ́mọ́wọ́, òun ṣetán báyìí láti fi orúkọ wọn léde. Ẹ gbọ́ ọ̀rọ̀ ọ̀hún lẹ́nu Olóyè Sunday Igboho fúnra rẹ̀. ṣe ẹ bá àná fẹ́ yìnbọn ẹ jẹ́ ká lọ bẹ̀ ẹ fi mi láyè kí mi lọ bẹ̀. wọ́n nílò gbàgbóyà wọ́n ní àwọn Fúlàní sọ pé tí n bá ṣe gìrìgìrì àwọn máa pa ogun àwọn tó kù yẹn, tá a bá lè ṣe gìrìgìrì tó bá pa wọ́n làwọn àlàjì kan pa wọ́n. ok now no problem. bẹ̀mí mọ̀ pé wọ́n fẹ́ fi wá gbá géèmù politics ni. ẹ̀yin bàbá ẹ̀yin ọ̀dọ́ yẹn ẹ̀yin lè máa múra torí ọjọ́ ọ̀la àwọn tó ń bọ̀. ẹ̀yin lè lọ́la ẹni kẹ mọ̀ pé ohun tó ń ṣe yẹn géèmù òṣèlú ni. kí ẹ sọ fún mi pé agbára Nàìjíríà ò ká terrorist tó mẹ́nu gbó. ok now kí wọ́n sọ fún mi sí pé gbogbo terrorist wa abẹ gbogbo forest wa ń bí báyìí pé àwọn fẹ́ rí àti Yorùbá lọ́wọ́ ànúgbó ni o àti Fúlàní àti Ìgbò ẹlé wọn káwọn wá dúró dè wá mẹ́ kán kó bọ́ǹbù wọn yẹn lọ wọ́n kúrò mẹ́ because àwa la níbẹ̀ àwa la mọ̀nà tó wọ̀ bẹ̀ ìbọ̀lẹ̀ yìí dẹ̀ gbé lọ tẹ́ ń bẹ̀rù àwa dẹ̀ máa bà yín wọ́n máa kúrò mẹ́ easily. èmi ò dẹ̀ béèrè owó mo ní mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù níta bá ṣe gàràgàrà ọmọ àti accent dìgbà ó. gọ́fìnà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí òun náà ní sí mi wáyé tí ó fà ìgbà mi kí wọ́n bẹ̀. gọ́fìnà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. ok mo arrange ìrù ẹkùn security network. Federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè. State government sọ pé any security kankan ò gbọdọ̀ gbégbèsè kankan kọjá òun. kọjá ṣé ìwọ wà ń bẹ wọn jiyàn gbé wọn sórí nìkan mọ àwọn tó ń dẹ̀ jiyàn gbé àwọn àlè lọ bá wọn kájọ jà sórí nìkan sẹ́ mọ́ tó dẹ̀ nìkan jẹ́ pé bọ̀ kọ́mọ̀dé pé mo tún lọ́wọ́ o tó ṣe é nìyẹn. Wala mo tó ṣẹlẹ̀ nínú ilé yìí.
wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún 5 lẹ́yìn gbogbo tí mo nẹ́ẹ̀dẹ̀ lọ́mọ tí mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyẹ́n sòkòtò àti ìyàwó sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ táwọn fẹ́ jí mi gbé ta èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìn ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drug tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drug orí mi pé ju tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ gẹ́gẹ́ Nàìjíríà ṣe lọ gbé wọn ká dáadáa àbẹ́ wọn gbé ń jẹ mí but àwọn tí wọn ò lẹ́nu tó lè secure wọn wá ìtẹ́ ẹ̀jẹ̀ káwa ta faralẹ̀ ká wọgbó tí wọn ká yọ já kí gbé wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kẹ́rẹ́ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ̀ mọ́ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìnyí èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n ọ̀dà ayọ́sọ̀nù kò lè jọ́ lóun jìnnà ẹwọ́ dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí sótì dà dìsẹ́ náà ni àmọ́ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 900 something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní bóyá 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ. Ọ̀ṣọ́dà ó sì lọ́dún 8 láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún 8 ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ń ṣe ensars Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years òwúlò so now ọwọ́n expect mi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ ń bá àwọn ọmọlọ́mọ gbá yẹn kí mi support yẹ kí máa ń tákù Tinubu ọmọ sọdún 8 tiẹ̀ náà èmi ò lè báyìí sí yẹn mi ò lọ school mi ò kàwé ọmọ kọ́ àlákà yìí ọmọ Ìbàdàn ni mo kọ́ làtọ́ ló fi mi Yorùbá ni èmi ò lè báyìí tákù ẹ̀ gbogbo géèmù rọ́tẹ̀ ń gbá tẹ̀ kẹfẹ́ mọ́ fún àwọn ìbí àwọn ọmọlọ́mọ sọ pé ọpọlọ yìí ti dàrú àdèmọ́ dárúkọ wọn láìpẹ́ ṣe ti understand so Ọlọ́run jẹ́ kó bàjẹ́ fún yín ara sẹ́yìn lẹ́yìn sí ìjẹta tí wọ́n láwọn kẹfẹ́ kóra ajọ́ fẹ́ mọ́ dàlú tẹ́tàrí block wọn fẹ́ for what because wọ́n bò kọ́ yín jẹ́ wọ́n fẹ́ kó wọn yín mọ́ra wọn nìyẹn àwọn tí ológun bàdà tó ń gbára àwọn ológun lẹ́kọ̀ọ́ yẹn ológun bí kankan ohun tí wọ́n jẹ náà wà tá jẹ là ń wá ló kọ́ wọn wọ́n kàn fa àwọn ọmọ ọlọ́wọ́ à ń ṣe human right lórí irọ́ àpò wọn náà ń dù tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì kásùn kájí tẹ́ ń sun hòtẹ́ẹ̀lì 470,000 naira ẹ̀sìn lẹ́yìn jíjà fún mẹ̀kúnnù tẹ́yìn ọba tètè defend pé ẹ fẹ́ wà láǹsì wọn burúkọ yín jẹ́ ọmọ dàlú wa kó sábẹ́ ẹ̀rọ orí orúkọ náà máa gbé sí ọ̀tọ̀ ló human feelings lẹ́yìn tẹ̀ bá wa pé ọmọ wa làwọn ọmọ yìí ẹ jẹ́ ká síbẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì lè support láti release wọn lẹ́yìn bá wa àwọn bá mind tí wọn pé ká lé Tinubu lọ ká fọpẹ́ sàdárú ká lè kó àníyànda ká support wọn fẹ́ kó sábẹ́ wàhálà yẹn sọlọ níjọ bàjẹ́ fún yín ìjọ dẹ̀ ní tì í ẹni ṣiṣẹ́ láéláé owó ẹlẹ́dì president ẹlẹ́dì governor lórílẹ̀‐èdè wa táwọn tó fẹsẹ̀ rí pé ńgbà táwọn ọ̀dọ́ débẹ̀ wọ́n wà òkè mo ṣe máa rí nìyẹn lágbára Ọlọ́run òkè Ògùndẹ ìjọ níwá ọmọ ẹ̀sìn ìjọ níwá ìpínlẹ̀ wọn ní bàjẹ́ orílẹ̀‐èdè Nàìjíríà náà ní bàjẹ́ state ẹnì kọ̀ọ̀kan yóò ní bàjẹ́ lágbára Ọlọ́run ní jẹ́kẹ́ kú ẹ̀dí bọ́ wáyé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tí ìbá pé yẹn bá lẹ́mì kò easy tẹ bá ní kò kàn yín iṣẹ́ àwọn ọmọ iná jí gbé bọ́ ẹ̀wọ́ yẹn dìde pé kí láwa jẹ president ìbúra jẹ twenty union fún káwọn ẹ lọ sympathy pé ká kàn bá wọn sọ̀rọ̀ náà inú ọ̀rọ̀ tí ń sìn ọmọ amú nǹkan move ọ̀rọ̀ tí ń wait ó ní wait gan do anything because wọ́n fi ẹ̀yin ọ̀dọ́ rẹ̀ ẹ̀yin Nàìjíríà lélẹ̀ tẹ bá spark nísìn gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ máa spark lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹ̀ máa stop ni tẹ bá fẹ́ kí ló dàrú sí ìṣẹ́jú kan náà ni ohun tẹ́yìn bá sọ kódà wọ́n yàrá gbọ́ ju tí ruwa ẹ bá sọ lọ but nǹkan tẹ́mi mọ̀ ọ̀nà kan wá ní pé gbogbo nǹkan tá bá ṣe láyé ìtàn ni ìjọba tó bá ṣe dáadáa ayé máa sọ ń pa ẹ̀ ń pariwo pé federal government ò ṣe dáadáa ṣé state government kan ṣe dáadáa ṣé Tinubu ní kọ́ wá wáyé ṣe security mi wá ṣé kí lẹ̀ ń gba security vote fún gbogbo state ní ń gba security vote kí lẹ̀ fi ń ṣe kí ni security vote táwọn governors ń gbà ní state wọn kí ni wọ́n fi ń ṣe
talent kó fún. God bless you my brother. Security vote tí àwọn state governor ń gbà yẹn kí ni wọ́n fi ń ṣe tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ state yẹn mọ̀ pé federal ni ìwọ tó ń jẹ governor owó tẹ̀ ń gbà ìfira private jet. state to the meeting. Ẹ̀ẹ́dẹ̀rà kẹsí pé ẹ̀rà pé state ló ní o ẹ̀rà fúnra family ìdẹ́bà ti lọ sẹ́kẹ̀ máa gbé lọ ní o. Security vote tí state governor ń gbà kí ló fi ń ṣe. Ṣé ọlọ́pàá lè ń kó fún ni àbí DSS àbí sọ́jà àbí civil defence àbí tá lè ń kó fún àbá fìgélàtẹ́ àbáwọn kílẹ̀ ń pa àwọn tẹ́ kó lọ gbó tẹ́ ń ta àwọn yẹn jẹ àbámọ̀ tẹ́kùn ẹ̀kẹ́ ń pa àwọn lọ́wọ́ dànù ẹ̀kẹ́ ń gbé sílẹ̀ fún àwọn yẹn ẹ lọ máa ọmọ tí wọ́n pa yunifásitì ẹ̀kọ́ àmọ́ àsọ̀mọ̀ tẹ́kùn sí wọn lọ́rùn ẹni wọn sọ́nù gbó káwọn lọ yìnbọn àwọn yóò lè sọ fún mi pé tó jáde yunifásitì mo parí pólì bíi mọ̀mọ́ yẹn fi mílẹ̀ wọ́n ṣàṣìṣẹ́ wọ́n dẹ̀ jẹun. So you understand? Security for the federal government in Gefrain, Mbolem Kosi. Because on them believe the state governor nebi. Governor can go secure state there. Exactly. Ele in number 1 state, one be pay and so on lock Pamelo. That's the so on fi wale. Okay now, kilometer or security for telling by killer you been say. And Kosakwa in bẹ́ẹ̀ bá kó sápá rẹ̀ kí ló ń jí wa gbé fún kí ni irú ìfẹ́ mo wá nu gbé láti ṣìkọ́ yẹ ẹ̀yin gómìnà lẹ kó fún ọlọ́pàá lówó dáadáa kọ́rọ̀ kọ́ sí wọn ń dì kó fún wọn ní iṣẹ́ tó dáa kó fún wọn lówó gidi kó fún sọ́jà kó ṣe ọ̀nà fún sọ́jà kó fún sọ́jà lóun sọ́jà ń fẹ́ fún DSS tó ń ti ń fẹ́ iṣẹ́ kò lè ṣe wá. bóyá mo parọ́ mọ́ federal irọ́ lẹ̀ ń pa àwọn nìkan náà lọ́wọ́ yà kó tẹ́ bá dẹ̀ kó ń bẹ̀ tán òfò náà lẹ́ padà ṣe kẹ́yìn ayé yín àlùbáríkà tó lọ ń kulẹ̀ lọ́wọ́ so tèmi ò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run jẹ́ ó bàjẹ́ fún yín so gbogbo nǹkan kọ́ ni ká máa pariwo fún federal state gan olè ni wọ́n state government gan owó tó ń gbà lọ federal kí wọ́n fi ń ṣe owó security fò tó ń gbà kí wọ́n fi ń ṣe àti ṣiṣẹ́ pé mo ti ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ lóríṣiríṣi náà ó yé mi tán mo wà pẹ̀lú bàbá mi Olúbàdàn bí wọ́n ti ẹ̀já gbádùn ìjọba yẹn bọ̀ mo mọ bó ṣe ń lọ ṣẹ́sìn lásán kẹ́tí mo mí mo ṣiṣẹ́ pẹ̀lú gómìnà tó pọ̀ tí mo wà pẹ̀lú wọn security for ti federal government kó fún yín tẹ̀ ń kó billions of naira mo lẹ́ ń kó sí ta lẹ́ ń fún ìyẹlẹ́kẹ́ bí wọn ẹ bá mi bí wọn tọ́lá yìí lè bí wọn èyí bẹ́ẹ̀ mi bí wọn pé owó tí federal government ń fún security abẹ́ ẹ̀gbà kẹ́ sọ fún wa pé federal government fún yín ní security for ti kankan o. láti iléeṣẹ́ Mopebíadé Nature's Touch ni mo ti ń kí yín o níbi tí a ti ń fi ewé àtúnṣe egbò tọ́jú àwọn àìsàn oríṣiríṣi ìkan lára wọn ni prostate enlargement òun ló máa ń fà téèyàn fi máa ń tọ̀ ṣẹlẹ́ṣẹlẹ́ tí ò dẹ̀ sí ṣúgà nú ẹ̀jẹ̀ ènìyàn ẹlòmíà lọ ṣe test wọn ní kò sí ṣúgà nú ẹ̀jẹ̀ prostate enlargement ló ń tọ̀ ní ó máa ń fà kéèyàn máa tọ̀ léra ẹlòmíì kó tó débi tó ti máa tọ̀ ìtọ̀ yẹn á ti máa jáde ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ àti tọ̀ máa ń ní lára ibẹ̀ á máa dùn á máa jó nínú ìtọ̀ yẹn ò dẹ̀ ní jáde lásìkò ẹlòmíì tó bá ń tọ̀ á máa rí ẹ̀jẹ̀ tó bá pẹ́ lára ó máa ń fa prostate cancer ó dẹ̀ máa ń fa sexual weakness tàbí weak erection ó dẹ̀ máa ń fà kí àtọ̀ ọmọkùnrin kó domi kó má lè fún ìyàwó ẹ̀ lóyún ẹ kàn sí wa ní iléeṣẹ́ Mopebíadé Nature's Touch níbi tí a ti ń fi ewé àti egbò tọ́jú àwọn àìsàn báwọn yìí ẹ pè wá lórí aago wa ẹ chat wa up lórí 08063661153 08063661153 a máa retí yín ẹ ṣé ó dìgbà. kẹsọ káwọn abi federal pé ẹ fún wọn lẹ fún wọn èyí lẹ fún wọn ó kẹta ní ká bí Ọlọ́run ìjọba jẹ́ fún gbogbo yín ojú òní tì í gbogbo nǹkan náà mo fi kẹ́kọ̀ọ́ ni ẹ̀yin tẹ́ jẹ́ student wa tẹ̀lé wa ń bẹ̀ ọ̀pọ̀lẹ̀ nǹkan yìí tẹ́lẹ̀ ní ọba débẹ̀ ẹ ti di ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ bọ́lá bá jẹ́ di president lọ́la ẹ mọ̀ pé àwọn tẹ́ bá fi sípò gómìnà àwọn tí ò ní ya olè tẹ́lẹ̀ control tí wọ́n lè ṣe ààbò fún state kọ̀ọ̀kan tẹ́ ṣe president lé lórí àwọn nìkan ẹ mọ̀ fi bẹ́ẹ̀ for example nígbà tí fáwọn ṣe ṣe gómìnà lógun ní Èkìtì state tí nǹkan báyìí ṣẹlẹ̀ ó wọnú gbọ́ fúnra rí ó sí ọlọ́pàá lẹ̀ sí sọ́jà ẹ fáyà wọn dànù gbogbo ẹ ṣe wẹ́ lónìí fáwọn ṣe wọnú gbó fúnra ẹ gọ́fìnà fáwọn ṣe bọ́ọ̀lẹ̀ fúnra ẹ ẹ lọ́wọ́ ẹ tó bá rí tó bá rántí gbà ẹ gọ́fìnà fáwọn ṣe lead team wọnú gbó fúnra ẹ àti gọ́fìnà ó wá give order ó ní kí jí òsì odólẹ́gbẹ̀ẹ́ òun bí kí kọ́nsẹ́nà tó ń bí ó pè dára ó ní ẹ fáì ẹ òun gẹ́gẹ́ lòún dóyìí ẹ tí mọ̀lú ni ẹ mọ̀ pa wọn gbogbo ẹ ṣe fẹ́mi ni kò dúró de president ó lóun ní àti ó ní because òun gba security vote òun dẹ̀ gbọ́dọ̀ sàbò fáwọn tó dìbò fóun normal bó ṣe kó wà nìyẹn láti gbà yẹn gọ́fìnà ìwò lárí tó fún sí gbogbo ọwọ́ ẹ̀
àwọn náà ti wá sọ di business wọn àmọ́ wọ́n jiyàn gbé lu àwọn o wọ́n lọ gbowó ńláńláńlá wa àwọn ní di kíníkan jet àwọn ní di lórí irọ́ sọ ọlọ́run ìjọba bàjẹ́ fún yóò gbogbo ẹ̀ tẹ́ bá dépò lọ́la ẹ̀kọ́ nìyẹn láti mú báyìí kẹ́ máa write it down pé ẹni tá a bá fi sípò kan á jẹ́ tá a mọ̀ pé kò ní jalè ẹ ṣe gan.